Ó, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. A kí onílé, bákan náà mo sì kí àlejò. Ẹ wò yí pé èwo náà tún gbédé lórí ètò yìí, bẹ́ẹ̀ náà lè ṣe máa rí ní orí ìkànnì Logda TV. Torí pé ọ̀tun lọ́jọ́ ń yọ, ọ̀tun náà lẹ máa bá wa. Orúkọ tèmi náà ni Isaac Olaleye, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ olutee venture tí àwọn èèyàn mọ̀ sí POS. Èwo la tún gbédé ní orí ìkànnì Logda TV lọ́sẹ̀ yìí. Òun náà ni a pè ní bó ṣe ń lọ lẹ́tọ̀. Ètò ni bó ṣe ń lọ. Báwo ló ṣe ń lọ ládùúgbò tiyín? Báwo ló ṣe ń lọ ládùúgbò tèmi? Ẹ jẹ́ a jọ ṣàlàyé fúnra wa. Ká jẹ́ kí àwọn èèyàn kan kẹ́kọ̀ọ́, kán mọ bó ṣe ń lọ ládùúgbò tiyín, ká dẹ̀ mọ bó ṣe ń lọ ládùúgbò tèmi náà ń bí. Ká lè máa jọ fi ọ̀rọ̀ yíra wa. Ká mọ ibi tí a dé dúró, ká mọ ibi tí a kù sí. Kí ló ń lọ ládùúgbò tiẹ̀? Kí ló ń lọ ládùúgbò tèmi náà? Lọ́sẹ̀ yìí èwo la mú wá lọ́sẹ̀ yìí? Kò sóhun tá a mú wá ju bó ṣe ń ṣẹlẹ̀ lásìkò tí a wà náà lọ. A bá wò ó, a rí pé ara ń kan gbogbo ọ̀pọ̀ èèyàn ní àkókò yìí. Ariwo kò sówó lọ́tún, kò sówó lósì, òun náà là ń pariwo. Bàbá sì wá wò, a rí pé ibi tó kọjú sẹ́nìkan, ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn. So bó ṣe rí láyé tí a wà nìyẹn. Ní àsìkò yìí, kò sówó lọ́tún, kò sówó lósì ni à ń pariwo rẹ̀. Ǹjẹ́ yìí tiẹ̀ rí lọ́dọ̀ tí yín bẹ̀ yẹn náà kẹ́ ẹ jẹ́ ká gbọ́? Bóyá ká wá gbà á. A bá wo ohun tó ń ṣẹlẹ̀ ní orí ìkànnì ní gbogbo àgbáyé. A rí pé àwọn èèyàn fi gbé ta pé kò sí owó. Àìmọye ìjà ní àdúgbò kankan, àìmọye ìṣẹ̀lẹ̀ nílé ìfowópamọ́ gbogbo. A rí ibi táwọn èèyàn ti ń bọ́ra wọn sí hòhò nílé ìfowópamọ́, ipá àwọn fẹ́ gba owó torí pé kò sí owó. A rí ibi táwọn kan ti ń lagi mọ́ra wọn torí pé kò sówó yìí náà ni. Ibo la fẹ́ bá a dé? Kí la fẹ́ ṣe sí i? Àfi kí Ọlọ́run kó gbà wá lọ́wọ́ ohun tàmí ń romí tí a mú wáyìí. Torí pé eléyìí ó tojú sú wa. Ẹ kú bẹ́ẹ̀ ṣe ń bá wa lọ nínú ètò náà. Ètò bó ṣe ń lọ ni ládùúgbò tiẹ̀. Báwo ló ṣe ń lọ? Báwo ló ṣe ń ṣẹlẹ̀? Kí la rí gbọ́? Ẹ tẹ̀ jẹ́ sọ ìtàn kékeré kan fún wa kó tó di pé a kúrò lórí ìkànnì yìí lónìí. Ìránṣẹ́kùnrin kan ni ó mà wá bá mi. Ẹbí mi ẹni kí ló wí? Ó fẹ́ wá aago láago ṣiṣẹ́. Ẹ sì mọ̀ pásìkò tá a wà yìí, a gbọ́dọ̀ wá aago aláago ṣiṣẹ́ o. Bọ̀dá mi àǹtí mi mo bẹ̀ ọ́ ni má wá aago aláago ṣiṣẹ́. Ohun tọ́wọ́ ò tó fẹ́ fi gọ̀gọ̀ fà á. Ìwọ ò sì mọ̀ pé bó ṣe ń lọ lọ́dọ̀ ti tiẹ̀ ó yàtọ̀ sí bó ṣe ń lọ lọ́dọ̀ tiẹ̀. Ìdí nìyẹn tá a fi pè ní bó ṣe ń lọ lẹ́tọ̀. Ẹni tó ń lọ bá fà á yìí, òun ti ní lọ́wọ́ o, ṣùgbọ́n òun ò tí ì ní. Ó sì fẹ́ dàbí ẹni tó ti ní lọ́wọ́. Ẹ jọ̀ọ́ báwo ló ṣe fẹ́ ṣe? Ẹ rí i pé ó fẹ́ gbé nǹkan gbẹ̀yìn nìyẹn o. Ṣẹ́yìn náà fẹ́ gbé nǹkan gbẹ̀yìn. Ẹ jẹ́ ká ṣe bó àti mọ́. Ó ní ẹlẹ́wàá ṣàpọ́n. Bó o ti mọ, bó o ti tó, bẹ́ẹ̀ ni kó o ṣe wà. Má ṣe ju bí agbára rẹ ti gbé e lọ. Fún gbogbo sí ètò bó ṣe ń lọ lẹ́tọ̀. Ètò ni bó ṣe ń lọ. Jẹ́ ká mọ bó ṣe lọ lọ́dọ̀ tiẹ̀. Tó bá di ọjọ́ mẹ́jọ, à gba ìpè láti àwọn ìlú kankan. À sì gba ìpè láti agbègbè ibi táwa àwà yìí náà. À sì mú àlejò wá láti lè fi ohun kan yé wa. Ká tan ìmọ́lẹ̀ sí bó ṣe ń lọ ládùúgbò tiwọn náà. Ká lè mọ nǹkan táwa náà máa ṣe. Ká mọ̀ pé kì í ṣe pé pàwọn nìkan lára ń ta o. Gbogbo ìlú lára ń ta. Ẹnìkan ló mọ̀. Adìyẹ ńlá gùn, ìyẹ́ ni ò jẹ́ àmọ́. Ẹ kú kalẹ̀. A tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ. Mo kí gbogbo àwọn tájọ darí ètò yìí. Pàápàá jùlọ amójú ẹ̀rọ mi, ọmọ ẹ̀mí tí gbogbo èèyàn mọ̀ sí Prince Mercy. Òun náà ni ó jẹ́ kí gbogbo ẹ̀ kó máa lọ bó ṣe ń lọ. Mo sì tún kí gbogbo àwọn èèyàn tó wà nílé agbára tí a jẹ́ kí ètò yìí kó lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀. Mo kí ọmọ fọlọ́run ṣọ́, ọlọ́run aláago. Mo kí T-Bless tí àwọn èèyàn mọ̀ sí Timothy. Mo kí bàbá ọpẹ́ o, Táíwò mi, ẹ̀yin náà kú kalẹ̀ ńbẹ o. Mo kí Olúṣọlá, àwọn tó jẹ́ kí ilé agbára kó dùn náà nìyẹn. Mo sì kí Olúṣọlá àti Télọ̀ náà, àwọn tó ránṣẹ́ fún wa. Àwọn náà mọ bó ṣe ń lọ ládùúgbò tiwọn náà. Àwọn ló jẹ́ kí àjọ jẹ́ kí ètò yìí kó ní gbọ́ngbọ́n ní ọ̀sẹ̀ yìí. A tún máa pàdé lọ́sẹ̀ tí ń bọ̀. Èmi náà ní ti yín o, Olúwatósìn ọmọ Ọlálẹ́yẹ. Ó dàbọ̀. Logda TV.